Ẹ kú dédé wòyí o, ìròyìn lérèfé ni mo mú wá sétí ìgbọ́-yín láti ẹnu ọmọ yín ìyáàfin Lydia Ọgbọ́fálẹ́yẹ. Olórí ní ilé-ìgbìmọ̀ asòfin àpapọ̀ asòfin Ọpẹ́yẹmí Bámidélé ti ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ bí ìṣèjọba tuntun yóò ṣe ná owó lórí ètò ìdìbò fún ipò kọ̀ọ̀kan nínú ètò ìdìbò ti ọdún 2027. Ó ti yànnàná àgbékalẹ̀ ètò ìnáwó yìí nínú ọ̀rọ̀ àkọsílẹ̀ rẹ̀ tí ó gbé jáde síta ní ọjọ́ ìsinmi nípasẹ̀ ẹ̀rọ ètò ìròyìn àti ti ìbáṣepọ̀ ará ìlú wípé ètò ìṣúná àpò ìdìbò fún ipò ààrẹ yóò gbéra kúrò ní bílíọ̀nù 5 sí 10 náírà (5 billion to 10 billion naira) tí ipò gómìnà náà ti kúrò láti bílíọ̀nù 1 sí 3 (1 billion to 3 billion naira) tí 100 mílíọ̀nù lọ sí 500 (100 million to 500 million naira) jẹ́ ti ilé-ìgbìmọ̀ asòfin àpapọ̀. Tí ilé-ìgbìmọ̀ aṣojú-ṣòfin náà gbéra láti 70 mílíọ̀nù lọ sí 250 mílíọ̀nù (70 million to 250 million). Tí ilé-ìgbìmọ̀ aṣòfin ti ìpínlẹ̀ kúrò ní 30 mílíọ̀nù lọ sí 100 mílíọ̀nù (30 million to 100 million). Tí ìgbìmọ̀ agbègbè náà kúrò ní 30 mílíọ̀nù lọ sí 60 mílíọ̀nù náírà (30 million to 60 million naira) àti tí alága kánsù láti mílíọ̀nù 5 lọ sí mílíọ̀nù 10 (5 million to 10 million). Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Daily Post. Ìjọ elétò ti United Methodist Church orílẹ̀-èdè Nàìjíríà (UMCN) ti yànnàná ọ̀rọ̀ tí ó ń jà káàkiri orí afẹ́fẹ́ nípa aáwọ̀ ìfàǹfà èyí tí ó ti dá ọ̀pọ̀lọpọ̀ ètò àti iṣẹ́ ṣíṣe dúró nínú ìjọ wọn láti nǹkan bí ọdún 10 sẹ́yìn. Wọ́n wá ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ wípé àwọn kò fi ìgbà kankan gba ètò ìgbéyàwó láàrin ọkùnrin àti ọkùnrin tàbí obìnrin àti obìnrin rárá, ṣùgbọ́n ọ̀rọ̀ yìí kọ́ ló fa wàhálà nínú ìjọ bí kò ṣe ipò adarí ló fà á tí ìjọ àwọn fi di títì pa láti nǹkan bí ọdún 10 sẹ́yìn báyìí. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Leadership. Akọ̀wé ti ìjọba àpapọ̀ SGF George Akume ti sọ jáde síta gbangba wáyàyé ní ọjọ́ ìsinmi wípé àwọn adàlúrú agbébọn tí wọ́n ń pa ènìyàn nípakúpa tí wọ́n sì tún ń da omi àlàáfíà orílẹ̀-èdè Nàìjíríà rú kì í ṣe àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà bí kò ṣe àwọn àjòjì ènìyàn láti orílẹ̀-èdè mìíràn tí wọ́n rí àyè wọlé sí ilẹ̀ Nàìjíríà láti àwọn ibodè kọ̀ọ̀kan tí ó mẹ́hẹ lórílẹ̀-èdè yìí àti pé gbogbo orílẹ̀-èdè àgbáyé ní ètò àìní ààbò tó péye ń bá fínra. Ó sọ̀rọ̀ yìí ní ibi tí ó ti ń bá àwọn olùkópa ti ìpàdé First Plenary Catholic Bishop Conference (CBCN) sọ̀rọ̀ èyí tí ó wáyé ní St. Gabriel Chaplaincy Catholic Secretariat ti Nàìjíríà Àbújá. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Nigeria Tribune online. Olùdíje fún ipò ààrẹ tẹ́lẹ̀ rí Peter Obi ti rọ àjọ tí ó ń rí sí ètò ìdánwò wíwọlé sílé ẹ̀kọ́ gíga lórílẹ̀-èdè yìí JAMB láti rí i dájú wípé àwọn akẹ́kọ̀ọ́ kò jìyà fún ìjákulẹ̀ kùdìẹ̀kudiẹ gbígba ìwé ìdánwò JAMB tí ó ń lọ lọ́wọ́. Ó wá ṣàlàyé síwájú pé kì í ṣe àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n fẹ́ ṣe ìdánwò yìí ló yẹ kí wọ́n máa dààmú lórí gbogbo ìlànà ìgbésẹ̀ gbígba ìwé ìdánwò, wíwá ibi tí wọn yóò ti lọ jókòó ṣe ìdánwò káàkiri, lílo ẹ̀rọ ayélujára tí kò ṣiṣẹ́ rárá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn The Sun. Ìròyìn eléyìí ló ṣàlàyé fún gbogbo ènìyàn wípé bí ó tilẹ̀ jẹ́ pé ohun gbogbo ti ń dàbí ẹni pé ètò ti ń tò tí ìgbáradì fún ètò ìdìbò àpapọ̀ ti ọdún 2027 náà ń tẹ̀síwájú láti wá sí òpin, àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà wá ń béèrè wípé ṣé bí gbogbo nǹkan ṣe rí yìí ṣé ó ń ṣe àfihàn wípé ètò ìdìbò ti ọdún 2027 yóò lọ ní ìrọwọ́rọsẹ̀ tí yóò sì tún so èso rere àti èyí tí yóò ṣe é fi ọkàn tán gẹ́gẹ́ bí àmúyẹ ètò ìjọba àwa-arawa, nítorí pé àkókò tí a wà yìí ló yẹ kí gbogbo ohun àmúyẹ ti ìjọba tiwantiwa bẹ̀rẹ̀ sí ní farahàn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn The Guardian. Ẹni tí ó gba àmì ẹ̀yẹ eré àgbéléwò ṣíṣe ti Emmy Joel Benson àti àmì ẹ̀yẹ òṣèré tí ó dáńgájíá jùlọ pẹ̀lú olùdásílẹ̀ eré ìtàgé Jọkẹ́ Silva ti gbé ìtàn tí kò ṣeé fẹnu sọ tán jáde lórí ìyá àwọn ọmọ akẹ́kọ̀ọ́bìnrin ti iléèwé Chibok tí ìṣẹ̀lẹ̀ aburú yìí, ìṣòro àti ìrora ti sọ di alágbára akọni abiyamọ tòótọ́
tí kò lè ṣubú tí wọ́n dúró digbí ni wọ́n ti sọ di eré ìtàgé ìgbàlódé báyìí tí wọn yóò sì máa ṣe àfihàn ráńpẹ́ rẹ̀ ní ọjọ́ 27 oṣù kejì ní orílẹ̀-èdè Nàìjíríà. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn This Day. Igbákejì ààrẹ tẹ́lẹ̀rí Àtíkù Abubakar ti sọ̀rọ̀ lórí èsì ìdìbò ti ìgbìmọ̀ agbègbè ti ìlú Àbújá tí ó wáyé ní ọjọ́ Àbámẹ́ta tó kọjá lórí bí àwọn ènìyàn kò ṣe tú yáyáyáyà síta láti wá dìbò. Ó wáá fi ẹ̀sùn kan ààrẹ Bọ́lá Tinubu wípé ìṣèjọba rẹ̀ ló dín ààyè ìjọba àwa-arawa kù tí ó sì tún fún ẹgbẹ́ òṣèlú yòókù pa láti jẹ́ kí àwọn náà má ṣe àṣeyọrí tí ó sì tún ti sọ ẹgbẹ́ òṣèlú yòókù di wàhálà ìṣòro sí ara wọn. Ó wáá ṣe àfikún ọ̀rọ̀ rẹ̀ wípé nígbàkúgbà tí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà bá ti sọ ìgbàgbọ́ wọn nù lórí ètò ìdìbò, ó yẹ kí ó di mímọ̀ fún àwọn ènìyàn wípé ìjọba tiwantiwa ti bẹ̀rẹ̀ sí ní di òkú. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Daily Post. Ìròyìn eléyìí ló jẹ́ kí ó di mímọ̀ fún gbogbo ènìyàn wípé láti ìgbà tí àjọ tí ó ń rí sí ètò ìdìbò lórílẹ̀-èdè Nàìjíríà NEC ti gbé àkókò ọjọ́ bí ètò ìdìbò ọdún 2027 yóò ṣe lọ ní ọ̀pọ̀ nínú àwọn ẹgbẹ́ òṣèlú tí wọ́n ti forúkọ sílẹ̀ ti wà nínú hílàhílo àìwà ní ìmúrasílẹ̀ rárá tí wọn kò sì mọ ọ̀nà tí wọn yóò gbé gbà láti tètè parí gbogbo ètò wọn. Ìròyìn ló tún ṣàlàyé síwájú wípé ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC àti ẹgbẹ́ òṣèlú mẹ́rin mìíràn kan ti múra sílẹ̀ tán ṣùgbọ́n tí ẹgbẹ́ òṣèlú 16 sì ń kojú ìṣòro olùdíje fún àwọn ipò kọ̀ọ̀kan. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Vanguard. Mínísítà lórí ọ̀rọ̀ ilẹ̀ òkèèrè Yusuf Maitama Tuga ti yànnàná pàtàkì jíjẹ́ kí ọ̀dọ́ wà nínú ìṣèjọba àti ìtẹ̀síwájú orílẹ̀-èdè lápapọ̀. Ó wá ṣàpèjúwe àwọn ọ̀dọ́ orílẹ̀-èdè Nàìjíríà gẹ́gẹ́ bí alábàáṣiṣẹ́pọ̀ tí ó jáfáfá láti tún orílẹ̀-èdè àti àwọn agbègbè ṣe fún ìdàgbàsókè. Tuga sọ̀rọ̀ yìí jáde nígbà tí ó ń ṣe ìfọ̀rọ̀wérọ̀ àṣálẹ́ pẹ̀lú àwọn ọ̀dọ́ ilẹ̀ Nàìjíríà yìí tí Dayo Israel jẹ́ olùgbàlejò rẹ̀ ní ilé àwọn ọ̀dọ́. Ìfọ̀rọ̀wérọ̀ náà dá lórí jíjẹ́ olórí, gbígbé ètò kalẹ̀, ojúṣe àwọn ọ̀dọ́ ní orílẹ̀-èdè tí wọ́n ti gòkè àgbà lágbàláyé àti kókó jùlọ nínú iṣẹ́ ṣíṣe. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn The Nation. Ìròyìn eléyìí ló ṣàlàyé wípé ìjọba orílẹ̀-èdè India ti dá àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí ó lé ní ẹgbẹ̀rún 2,356 padà sí ilẹ̀ Nàìjíríà láti ọdún 2019 sí ọdún 2024. Èyí tí ó ṣe àfihàn ọ̀rọ̀ yìí wípé gbogbo àwọn ọmọ ilẹ̀ òkèèrè tí ó wà ní orílẹ̀-èdè India, àwọn ọmọ ilẹ̀ Nàìjíríà ló pọ̀ jù nínú àwọn ọmọ tí wọ́n ti dá padà sí orílẹ̀-èdè kówó oníkálukú wọn. Ìròyìn yìí ló jẹ́ kí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà gbé ìgbìmọ̀ Inter-Agency Committee kalẹ̀ láti máa tẹ́wọ́ gba gbogbo ọmọ ilẹ̀ Nàìjíríà tí wọ́n bá ti lé ní orílẹ̀-èdè kí orílẹ̀-èdè lágbàláyé. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Punch. Ìròyìn Lerefe Toni kò ní jù báyìí lọ nítorí pé kí n lọ bẹ̀ oge ẹ tún pàdé mi lọ́la fún àkọ́tún ìròyìn Lerefe mìíràn láṣẹ Èdùmàrè. Ẹ má ṣe aláìlọ kàn sí YouTube channel Ìròyìn Lerefe kí ẹ jọ̀wọ́ kí ẹ bá mi subscribe kí ẹ jọ̀wọ́ kí ẹ má gbàgbé láti fi èròǹgbà yín ránṣẹ́ sórí rẹ̀ kí ẹ bá lè ní àǹfààní láti máa gbádùn ìròyìn Lerefe síwájú àti síwájú sí i. Ẹ ṣé mo dúpẹ́ tẹ̀ ń tẹ́tí gbọ́ mi nígbà gbogbo. Ó dàbọ̀.